Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ẹ kúlé ní akíyàwálé ẹ̀wá ní akíyàwá tí wọ́n ń bọ̀ lójú ọ̀nà. Ọ̀rọ̀ àwọn òṣèré tíátà tí wọ́n gbàgbé ara náà ni mo wà pẹ̀lú ọ̀dọ́ gbọ́ pé a máa pè ní Kúnlé ọmọ Afọ́dúnrìn. Ẹ sì ní mo sọ bẹ́ẹ̀ màbí mo sọ bẹ́ẹ̀ ni. Nítorí bá wù ẹ lórí àdúgbò bó bá wù mí. A kò ti ọ̀rọ̀ Tọ́pẹ́ ọmọ Ọ̀ṣọ́bà. A rí gbogbo ìgbìyànjú náà pé ti lọ sí bara ti lọ sí ìgbà pápá àwọn mọ̀lẹ́bí. Kò easy. Ìbọn àti àti pàdé lè ní. Bọ̀tí àwọn èèyàn sọ́ǹtà ni o. Wọ́n ní èyí tí ẹjọ́ òṣèré tíátà gan wọ́n ní ẹ̀ràn ọmọdé lọ́wọ́. Nígbà tí tó ń pòrúurú ọkàn tó wà depressed tó nídìí iṣẹ́ kó máa lọ sí ìgbàlá kó máa lọ gbóró èyí tó wà lára ẹ̀ gan á lè kú ò tó bá ti ń rí àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ wọ́n lè sí ń bẹ̀ fún un. Ta ló sọ fẹ́ yìí? Ń bẹ lórí social media. Àwọn yẹn máa sọ tiwọn torí pé wọn ò sínú ilé. Ṣùgbọ́n ìtítọ́ ti àdéṣà náà sọ ń kọ́ o nígbà àwọn èèyàn wa àkọ́lá àwọn fẹ́ dáwó gan àwọn kan ní wọ́n máa dáwó fún. Èmi ò mọ̀ ń pa yẹn èmi ò rí lè mọ̀ ń pa yẹn ṣe mọ̀ pé iṣẹ́ wa ó pọ̀ ó fẹ̀ so ibi tó bá rí mọ lèèyàn máa lè sọ̀rọ̀ mọ́. Now lórí ìtọ̀rọ̀ ti ṣẹ́ ṣe rí iṣẹ́ wa ó ní bó ṣe máa ń rìn. Lákọ̀ọ́kọ́ ná Tọ́pẹ́ fúnra rẹ̀ pè mí ní April ìpè òun ti ń ṣiṣẹ́ padà ẹ̀gbọ́n mi yẹn máa pè mí síṣẹ́ o mo á sọ fún mo ní Tọ́pẹ́ èmi mo pè ẹ́ síṣẹ́ kan tó fojú mi kan máa bò ó wá rárá o tún dé Ìbàdàn o tún ń ṣayé kiri o yọjú sí location mi tí mo ṣẹ̀ṣẹ̀ wá ń wá cast nígbà tá à ń ṣiṣẹ́ lọ́wọ́ mo ní once beaten is twice shy. Ẹ̀gbọ́n mi má wọrí mo ti change mi lókè mo ti gbọ́ ó dẹ̀ ló fẹ́ wá sí program òwe mo ní ṣó gbóòwe ni ó là òun á dẹ̀ fi English sọ mo ní gbogbo òwe tó bá rò ní English yẹn Yorùbá ẹ̀ wà ó dẹ̀ send òwe mẹ́ta sí mi ní voice notes ipe òun ó sọ báyìí mo ní o ti ń try náà nìyẹn o lè wá and that was all in fact ẹ fẹ́ gbọ́ èmi ò mọ̀ kó wà lọ́dọ̀ ọkọ àbẹ́nìtì tó láti ríra ti pẹ́. Now ṣe ríṣẹ́ wa bó ṣe máa ń rìn ó dàbí footballer there's gonna be a time that you be at your peak tó bá sí peak ẹ tó bá di season míì wọ́n lè máa lo ẹ̀. ká máa pè lọ́tún. pẹ̀lú ẹ̀ ni ẹ kó ọdún máa ṣáná ẹ wo bí 2 seasons ago Palmer ló ń ṣáná Chelsea ó ń ṣáná nígbà tó di last season kò ṣáná torí ẹ̀ náà ṣe mú lọ World Cup ẹ lè blame àwọn tí ò mú lọ World Cup ẹ ti understand the same tó bá ti dìgbà time ẹ ní industry wọ́n á máa pè é lọ́tún lọ́sì tó bá dásìkò gbà kan iṣẹ́ máa sá fẹ́rẹ́ ìtorí ẹ̀ ni mo ṣe ń sáré lọ bá gbogbo àwọn bàbá àgbàlagbà yẹn torí ń sìn iṣẹ́ ti sá fẹ́rẹ́ tí wọn ò lò dáadáa wọn lò wọ́n mọ́ náà tíṣẹ́ bá wá sá fẹ́rẹ́ yẹn kí ni effort tiẹ̀ láti padà máa ríṣẹ́ o lè try láti pè kó má work ǹjẹ́ o lọ bá wọn fúnra rẹ̀ nígbà tí wọ́n gan fi ń ṣiṣẹ́ lójú méjèèjì èèyàn mélòó ni wọ́n náà pè. Ẹ̀yin bí Tọ́pẹ́ bí àbẹ́yìn rò. No, so generally, I'm saying in general terms, you will complain that they don't call you. How many people have you called? Ẹ ti understand this? Ọ̀rọ̀ tí mo ń bá yín sọ yìí, èmi àti bàbá Ajírébi ti jà lé lórí rí. Yes, nígbà tó mi kọ́kọ́ wọlé wọn, kò yẹ kí n sọ̀rọ̀ yìí. Nígbà tó mi kọ́kọ́ wọlé wọn, I stood and raised money for him láti ṣe ilé wọn gbà yẹn. After 3 months, bàbá Ajírébi kan pè mí. Ó pè mí síṣẹ́ máa bẹ́ẹ̀ jà mú ẹ fẹ́ bá mi jà kẹ́ ẹ ní láti bá mi jà ìgbà tó owó fi wá sọ́wọ́ yín gbà yẹn ó yẹ kẹ́ lè yọ tíntín níbẹ̀ kẹ́ tiẹ̀ fi yaṣẹ́ káwọn èèyàn wá sí bẹ́ẹ̀ káwọn èèyàn náà wá bẹ́ẹ̀ ẹṣẹ́ yìí ò fẹ́ kẹ́yìn náà tiẹ̀ pè yàn rárá ni àfi káwọn èèyàn máa pè yín so sometimes what have you done for others ẹ wá jẹ́ ká gbàgbé what have you done for others ìgbà tíṣẹ́ sáfẹ́rẹ́ yẹn kí lẹ́fọ̀ tiẹ̀ tó ti fi jáde lọ báwọn èèyàn ẹni tí pẹ̀lú gbogbo situation tó wà ń ta ẹ̀ tán ló ń pariwo ọkọ̀ ìjọkọ̀ yẹn gan fún chance láti lọ ṣiṣẹ́. ọ̀nà míì tún nìyẹn then distance náà another problem iṣẹ́ wa nìyẹn
distance tó bá ti wò pé àgbo lọmọ yẹn wà ibẹ̀ jìn wọ́n ti pẹ̀lú mi tó wà nítòsí ẹlẹ́kọ̀ọ́ abẹ́lẹ́mọ̀ràn àbí bọ́lá ló wà ibẹ̀ jìn ẹ ti understand before you will call her to come to maybe Yànàpájà or Ìpájà you will have seen somebody in a closer place but ká ló ń ṣáná lọ́wọ́ wá dúró dè ṣe ti rí difference gbogbo kìíní so we cannot blame people for not calling her then àwọn wo ló tún close mọ́ àwọn wo lẹ́jọ́ wà torí tó bá dá níta ilé àgbà ẹ̀ o tó bá dá níta ó kẹ́ jẹ́ kí n fira mi ṣe example fún yín mo wà lára ẹ̀dá kan tó jẹ́ pé mo try as much as possible kó tó di àwọn new generation sí o gbogbo kákọ́sì ni mo ti máa ń cast àwọn èèyàn I tried as much as possible kí n spread the tentacles mi very wide but ní ìsìn náà wọn pè mí náà ṣiṣẹ́ ṣé màmá wa bínú ni àbí màmá jà kí ni in tí mo rò pó fà tí wọn ṣe pè mí ṣiṣẹ́ first and foremost I'm not growing any younger àwọn èèyàn mọ̀ pé bọ̀dá yìí ti dàgbà but ó ní small stature wọn lè fi mí ṣọ̀rẹ́ àwọn small boys mi ì dẹ̀ lè ṣe bàbá àgbàlagbà ṣe ti rí ara àwọn problems iṣẹ́ wa mi ò dẹ̀ lè ṣe bàbá àgbàlagbà immediately I thought to myself and I started doing programs tí n bá dẹ̀ ṣe program a ṣe fíìmù ara mi tí n bá ṣe fíìmù ara mi àwọn colleagues mi tó jọ rẹ̀ mi tí a ti jọ wà tí mo fi sọ pé ilé ò ní lé mi náà àwọn yẹn á pè mí. torí láti gba àwọn kan náà nígbà kan. ẹ ti understand so all those things are the things that we go through in the industry so for anybody that is out there that is thinking that bóyá wọ́n neglect it, it's not like that from my own point of view it's not like that from my own point of view at least ìgbà tó decide pé ó ti fẹ́ yá padà náà lọ́jọ́ dé ṣẹ́ni tó lóun fẹ́ act tó lọ tán ló ti ní ṣọ́ọ̀bù toast bread ṣé ó really fẹ́ act ni. bí wọ́n náà báyìí náà ni. because she wants to do something you understand she really wants to do something and that ibo ni toast bread shop yẹn wà. àkókò ní ṣọ́ọ̀ṣì ló. because they don't want maybe she doesn't want to leave her husband or the husband doesn't want her to leave vicinity òun. Okay ẹ jẹ́ kí n tún ti bíbá ẹ̀ tún wọlé sí yín lára. Notice pé púpọ̀ náà àwọn ọmọ wa tó bá ti máa rí báyìí wọn ò sábà act mọ́ àwọn obìnrin ni mo sọ. ṣé àwọn ọkọ ló ń falẹ̀ àbáwọn. àwọn ọkọ ni ẹ̀yin náà láìkí wọn láti screen ni lè fi fẹ́ wọn complex àmú wọn pé bóyá ẹlòmíì àtúnfẹ́ wọn tó ṣeé ṣe kó jẹ́ kó máa stop wọn. àwọn ètí ò wá gbà tó fẹ́ kan dandan sì máa ṣiṣẹ́ lè máa ń sábà rí pé bóyá wọn ti fọ̀kọ́lẹ̀. tí wọ́n ní wọ́n marriage ti wó. kìdẹ́ ṣe pé marriage fẹ́ wọ àwọn náà fẹ́ kíkàrí àwọn wo ni. èyí ó sì mú kan méjì. báwo ṣe wá rí sà èyí tí tọ́ba ní ẹni tó ṣe láǹfààní tó lórí ọ̀fẹ́ láti fọ̀rọ̀ wá àtàlára àtàjèrò lẹ́rù lórí ọ̀rọ̀ tó pẹ́ ẹ̀yin ni o bẹ̀rẹ̀ sí lọ káàkiri ó ṣe wá rí ìkílẹ̀ ẹ̀kọ́ pàápàá fáwọn tí wọ́n nínú nǹkan báyìí tó ń dún wọn lábẹ́ aṣọ tẹ́fẹ́ sọ fáwọn èèyàn yín àtàwọn èèyàn tó ń wọ́n káàkiri àlàyé. kí n tó kọ́kọ́ máa lọ káàkiri ni mo ti ń pe àwọn girls wa kankan nǹkan méjì ni mo rí first and foremost ẹ má bo ẹnu whatever tó bá ń ṣe yín èso síta wọ́n á fi yín ṣe yẹ̀yẹ́ kẹ̀dẹ̀ wà láyé ó dájú kọ́ máa fi yín ṣe yẹ̀yẹ́ kẹ́ má sí láyé mọ́ ẹ sọ̀rọ̀ yín síta. Secondly tẹ bá lọ́rẹ̀ẹ́ tó ń ṣọ̀yàyà tó jẹ́ happening person all of a sudden ẹ̀ rí mọ́ all of a sudden ẹ̀ pé jájáde ẹ wo mi ì lọ ọmọjàre àkọ́ mi ò jẹ́ ń lọ ìyàwó mi á bínú ẹ tètè pe àkíyèsí àwọn èèyàn sí ó ti yé yín nǹkan mi lè ti máa ṣe ká ló gentle láti ilẹ̀ tẹ́ mọ̀ pé bó ṣe rí láti ilẹ̀ rí ẹ fi ilẹ̀ pọ̀ ẹni tó jẹ́ ọ̀sàpẹ́pẹ́ ọ̀sàpẹ́ ilẹ̀ tí understand tẹkàn déédéé rí tó kàn dé ẹ̀jẹ̀ ọ̀rẹ́ jẹ́ ká lọ mùgò kankan bẹ́ẹ̀ èmi kẹ̀ ìyá bínú nǹkan tí ń ṣe. something don dey enter o my brother mi ní sọ jù ẹ lọ. tó àti ọ̀gá kàkà ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọ́n tún ti rí wa he o àmọ́ bọ́ yẹn rí wa he. adúgbò mi àfọlẹ̀ ṣe gan gbẹ́gbẹ́ ẹ̀jẹ̀ fún akẹ́kọ̀ọ́ títí láti báyìí sọ̀rọ̀ adúgbò tó láàrin òṣèré tíátà àjákúbà àníní mọ́ láàrin àwọn oníròyìn náà kọ́lọ̀ ṣe gba pẹ̀lẹ́pẹ̀lẹ́. kí n má tiẹ̀ tàn yín ọdún yìí ó le gan díẹ̀ ó lágbára and it's not only in Nigeria it's everywhere earthquake ìgbà kìíní kan volcano ó ti ń ṣẹlẹ̀ gọ́nsìn àdúrà la máa gbà Ọlọ́run má jẹ́ ká bá ogun ayé lọ
ọdún yìí la sin ọwẹ́ o ọdún yìí la jára Uncle Kọ́lá Oyèwọ̀ bàbá Eléjìgbèjì Àdó Saint Janet ọdún yìí ní Táíwò Adégbòdù so it's just getting too much. We beg God, please, Ọlọ́run ẹ ṣàánú. ẹ̀yin ẹ̀rẹ̀ ń wà náà ẹ̀yin ní kọ́mẹ́ǹtì ẹ̀ka ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn pípọ̀ ẹ̀ dákun ó dà tó lórí àwọn táwọn ń fọ̀rọ̀ wáyé nínú àtọ́bá gbà mí náà mú gbà mí báyìí kíní kan interview ẹ̀ṣá ẹ̀ṣá máa káwọn ṣe díẹ̀ díẹ̀ dákun. ọ̀rọ̀ ni n tó kọjú sẹ́nìkan ẹ̀yin ló máa kọjú so everybody will want to share their own opinion. ẹ̀bọ̀ èèyàn lè wo kọ́mẹ́ǹtì kó lọ pé lọ́nà kó kọ̀ọ̀kan ọ̀wọ́ kó máa lọ. ọmọ ṣe opinion nítorí ẹ̀ náà ṣe ṣàyí comment section. ẹ mọ wí abala àríwísí ẹ mọ wí ẹ wí o ọmọ ṣàmà alẹ́ orúkọ àti lórúkọ tèmi o àwọn ọba ní sàárẹ̀ olú ó dàbọ̀ ẹ ṣé gan. ire. Thank you very much.